dédé àkókò yìí o ẹ̀yin rà wá núlé ẹ kújọ́ méjì mẹ́ta a tún ti dé bí a ṣe ń dé o àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòòrò dùn a tún ti dé Lutas Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káfàtà bọ́lá agbáṣà wa tá a lọ lénìí ìlú Alaagba ní orílẹ̀ Agége ibẹ̀ láwa yìí ìgbàlẹ̀ ńlá ti ìlú Alaagba òun lẹ̀ ń wò yìí ìgbàlẹ̀ lè tún gbẹnu tán ara lélẹ́yìí o olórí eégún lẹ̀ ń wò lókè yìí orí adé olórí eégún gbogbo ìlú Alaagba àwòrán àwọn eégún lẹ ti ń wò tó dúró pa lẹ́gbẹ̀ẹ́ ògiri yìí Ajeran ayéla bówó ayéla ọ́fíìsì lọ ariwo dọ́là òkìkí àríyáyọ̀ ajé là ń wá ara àwọn eégún ní Alaagba àwọn lẹ́ ń wò yìí ayédáadé àyọ̀ká ọmọlèrè lára àwọn alágbádá ní Alaagba ẹ̀yẹ́ bà dáṣọ fúnjó ṣẹ́rí pé eégún pọ̀ nílùú Alaagba bákan náà lábò mẹ́ṣin òbejì ọya ọ̀kàrà ní ìlọ́jẹ̀ bákan náà lébe ògbẹ́yìn ayélabọ́lá láti rí lẹ́ẹ̀kan ṣẹ́rí pé eégún pọ̀ pàjẹ́ ẹni pé eégún pọ̀ nílùú Alaagba alápapọ̀ wọ̀wọ̀ bí àdó omi ata lára àwọn eégún ní Alaagba nìyẹn lákíó gbẹ́bọlájà pàbí ẹkùn ọmọ borí owó eégún pọ̀ ní Alaagba gbogbo náà lè máa rí lé ní ọjọ́ ìbọ̀dọ̀ oko adùbúlẹ̀jà mọ̀póòtù nìyẹn agbòwúrọ̀ apàjẹ́ amúlùdùn ṣe bí ọba Ajeran lẹ́ ń wò lókè ìgbàlẹ̀ yìí eégún ńlá tó tóbi dáhà yìí dó fún ẹran o ṣe rérò wọ́n ti ń pariwo ẹran o àrẹ́ran lénìí àrẹ́ran àrá wà níbi ọdún eégún pàápàá jùlọ nílùú Alaagba lénìí ẹ̀ tún rí àràwọ̀ níbẹ̀. Ajeran lẹ́ ń wò lókè ìgbàlẹ̀ yìí ẹ̀yẹ káwàrà tó fẹ́ dá lókè yìí o wọ́n ní ẹ̀fà sẹ́yìn ẹ̀sùn mẹ́yìn ẹnìkan ń ṣọmọ ọba kó súnmọ́ eégún Ajeran ló rọ̀ bọ̀bọ̀ ló rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ó ti bọ́lẹ̀ o ṣẹ́ríbi tó gbà bọ́lẹ̀ ẹran o bó ṣe bọ́lẹ̀ látòkè ó kọsẹ̀ nídìí ògún tó wà ní igbóògbàlẹ̀
ṣé mo sọ pé ẹ máa rárá wò ṣé Alájẹran gbé tó ń jù yìí. ẹran ẹran. ṣé ẹ gbọ́ orin tó ń kọ lẹ́yìn Ajẹran mo rẹ́ran lè ní o mo rẹ́ran o mo rẹ́ran o èmi náà rẹ́ran lè ní o ẹran o. ẹ wèrò níbi ọdún Egungun ìlú Alaagba. Ajeran ló ń dára lórí ìrànràn yìí o. Kì í ṣeré o ẹ̀yà o kó lórí dorí ẹ̀ ni o. Ajeran ló ń kọsẹ̀ yìí pápápá ni no waste no time to check time bí àṣà àwọn olóyìnbó pápápá l'Ajeran ṣe ẹrí bóyá kọsẹ̀ mẹ́rin. Ayára bí àṣà l'Ajeran eléyìí. Ìyá Àgan ìlú Ìgbẹ́sà bákan náà tún Ìyá Àgan ọgbà ọmọ Akíngbadé máa ló láti Ìtìrẹ́ Mọ̀rúfù Agbégijó ọmọ Agbégijó ní ìlú Ìtìrẹ́ ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀ o gbogbo àwọn tó wá bá wọn ṣọdún àtànámọ́ ti wà nílùú ẹ mọ̀ pé àgàn bẹ́ lánàá èní nìbọdọ̀ oko. Lẹ́yìn tí Ajeran bá wọlé a sì máa lọ wo olórí eégún àti gbogbo eégún pátápátá nílùú Alaagba lénìí ṣùgbọ́n Ajeran ló sì ń ṣeré lọ́wọ́lọ́wọ́ òun ló forí balẹ̀ fún àwọn olóyè ọ̀jẹ̀ yìí bákan náà àwọn ọmọ ẹ̀ wọ́n kúnlẹ̀ síwájú ẹ̀ ó ń wúre fún wọn. Ìlú Alaagba la wà níbi tá a ti ń ṣọdún eégún lọ́wọ́lọ́wọ́ ọdún eégún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó èní nìbọdọ̀ oko tí Ajeran ló làdé lénìí fún lórí eégún kó tó jáde nírọ̀lẹ́.
bàbá wa olóyè Ìsá Ọ̀gá láti ìlú Ìgbẹ́sà. Bàbá ẹ káàbọ̀ sórí ètò yìí. Bàbá ló ń wọlé bọ̀ yìí. Gbogbo ògòkú ọmọ kúlódò Aláàjì Láti Dẹ̀yìndé ọmọ ọlọ́ta odò ọmọ aródẹdẹ wọ́ mi àwọn ló fẹsẹ̀ ra bàtà yìí. Ajẹran sì wá ń ta o ẹran o ẹwù èrò lẹ́yìn ajẹran nílùú Alaagba. Ẹ yà lọ́nà fún ajẹran mo sọ fún yín o. Ajẹran ló ń forí balẹ̀ fún olóògbòjò yìí. ẹran ajẹran kìkìjà ajẹran kìkìkà.
Ajeran ló sì ń wọ̀lú, gbogbo ìlú Alaagba pátápátá ló ń wọlé ní adélé àwọn olóyè, bákan náà adélé baálẹ̀ á ṣe ẹ̀lẹ́ńbẹ̀rún sí baba. wọ́n ti ń tọ́ Ajeran, irọ́ ló ń pa olóògùn, tó bá gbóògùn jáde ṣe é dúró. ṣé àwa Ajeran ẹ̀rí bá Ajeran ṣe ń dára, ẹ mọ̀ pé àyà ẹ̀ ní kò sí ọlọ́jà kankan tó máa pàtẹ t'Ajeran bá gbòde. Pẹ̀lú bọ́ọ̀ ṣe pàtẹ náà, ẹ wò gbogbo káńtà ló ń tìwó yìí. ṣẹ́rí ẹ̀rọ àti Ajeran ń dá. a ní àgọ́ ẹ̀bìlà Ajeran ń bọ̀. ṣé ẹ wo àwọn ọ̀ṣọ́rọ̀ ọmọbìnrin àwọn ọ̀ṣọ́rọ̀ Sisi ọmọ Egungun nílùú Alaagba, ẹrú ní tọkọ ẹ̀rọ táwọn náà ń dá. àpẹẹrẹ pé ọdún yabo náà ni, ọdún dùn. kò síbì kankan nílé Àwórì yìí tá a ti ń ṣọdún eégún tí ò kì í dùn, torí Àwórì pọ́n eégún lé púpọ̀. gbogbo àwọn ṣẹ̀ṣẹ̀ wa Àwórì ò fi ṣeré, pàápàá jùlọ ọdún eégún. Àwórì a máa náwó sí ọdún eégún púpọ̀. ẹni tó wà lájò á wálé bá di àsìkò ọdún eégún báyìí. Ajeran ló sì gbòde lọ́wọ́lọ́wọ́ o. àǹfààní ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ bá ra àwọn fọ́nrán fídíò àwọn ọdún eégún wa àti gbogbo àwọn ìṣẹ̀ṣe tá à ń gbé jáde
níléeṣẹ́ wa Lutas Films and Record International. Eléyìí tẹ́ ẹ wò yìí eré ajẹran yìí ìbọdọ̀ oko àti gbogbo àwọn fọ́nrán oríṣiríṣi ní gbogbo ìlú gbogbo ẹ̀ ti wà lórí YouTube channel wa Lutas TVC. Ẹ ṣáà máa subscribe sórí ẹ̀ kẹ́ máa bá a share ẹ máa like ẹ̀ iná ní tọ́wọ́ yín ẹ ṣé o. Ajeran ló ṣì ń dára yìí o. Ṣé rí bá ṣe ń bẹ Ajeran ìyá òòṣà ló ní ẹ ṣàánú mi o bó ṣe ń ti gbogbo ẹ̀ wò. Ajeran ló ti kọsẹ̀ lójúbọ yìí ó tún ti kú mbẹ. Mo sọ pé Ajeran eléyìí kò ń wéèsì táìmù rárá. Ajeran ló ṣì ń dára lónìí ìrànràn yìí o. Alaagba Alaagba ìta ti ń ṣe ọbẹ̀ eégún lọ́wọ́lọ́wọ́. Ajeran wà láàrin yẹn o wọ́n ti pín bò ó. Ajeran ló ń kí àwọn olóyè ń kalẹ̀ yìí. Ṣé ẹ wàrà tí Ajeran dá? Mo fẹ́ sọ pé ṣájẹran ò ní jó fún wa ni. Ajeran ló ti padà dé ìgbàlẹ̀ yìí o.
ó tún di ọdún mi Ajeran ó ti ṣọdún ìwà tún ṣẹ̀ mí.